eléyìí mà tún lágbára o. Bá ṣe ń ṣe kíni bá ṣe ń pa náà kan nìkan máa ń rú egbìnrin ọ̀tẹ̀. Ọ̀rọ̀ tá ṣì wà lẹ́nu ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa Austin Emmanuel àti Ìtẹ̀lẹ̀ the Icon. Òun mà ló ń lọ ló sì ń lọ lọ́wọ́ ló ń lọ lẹ́yìn ẹ̀ mọ̀ wípé wọ́n ti dá ti Rájí náà sí i. Ìyẹn náà wà ń bẹ̀ tí wọ́n sọ wípé òun náà fẹ́ Austin Emmanuel tẹ́lẹ̀ yẹn Aisha Rájí. Ìyẹn náà wà ń bẹ̀ tí ìyẹn náà ń ṣe gbọ́n mi sí omi òtó ṣùgbọ́n èyí tó wà ń ta báyìí ní tí ìkan nínú àwọn ìyàwó Ìtẹ̀lẹ̀ the Icon àwọn èèyàn sọ pé ìyàwó àkọ́fẹ́ Ìtẹ̀lẹ̀ the Icon ni òun mà ló mélèé ìsẹ́nu tó mà fi ṣorin tó fi ọ̀rọ̀ yìí tó ṣe kíni tó sọ ọ́ dorin. Ó ní tí n bá ṣe wípé interview tẹ́yìn méjèèjì ń lọ náà ló di yanpanyanrin lẹ̀ Austin ìwọ́dẹ̀ ló kọ́kọ́ lọ sí interview yìí o kó tó wá di wípé Ìtẹ̀lẹ̀ náà wá lọ nígbà tí ìwọ lọ ṣe interview ìwọ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o sọ wípé Ìtẹ̀lẹ̀ ò mọ̀ ẹ́ mọ́ wípé ìwọ ló ṣe kíni ló gbé Ìtẹ̀lẹ̀ wá sí timeline ìwọ ló jẹ́ kí àwọn èèyàn mọ̀ Ìtẹ̀lẹ̀ ìwọ ló sọ Ìtẹ̀lẹ̀ the Icon di gbajúgbajà òṣèré orí tíátà ó ní ìwọ ló gbé sáyé tí gbogbo ayé mà fi ń kó jẹ bí Indomie ìyẹn Kọ́lí Oṣó fúnra rẹ̀ wípé láìsí ìwọ ó ṣeé ṣe kí Ìtẹ̀lẹ̀ má débi tó dé yìí wípé ìwọ ló jẹ́ kó mọ̀ wípé iṣẹ́ tíátà yìí ó lọ fà ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n sọ tiẹ̀ Ìtẹ̀lẹ̀ náà bọ́ sórí interview òun náà lọ sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò òun náà dẹ̀ sọ fún wọn lórí ìkànnì tí wọ́n ti ṣe náà lòun náà tún ti ṣe ó sọ fún wọn wípé ẹ̀yin méjèèjì ò kí ń ṣọ̀rẹ́ o òun ò kí ń ṣọ̀rẹ́ ẹ lábẹ́ tí mo kí mú yín síwájú díẹ̀ nígbà tá à ń bá bọ̀ nígbà kan níta sọ fún yín wípé Ìtẹ̀lẹ̀ sọ wípé ọ̀rẹ́ iṣẹ́ lásán lòun àti Austin Emmanuel jẹ́ àwọn ò kí ń ṣọ̀rẹ́ kò rí kò sùn èyí náà ló tún ṣẹlẹ̀ nínú ìtí ìyàwó Ìtẹ̀lẹ̀ sọ wípé òun ló jẹ́ kí Ìtẹ̀lẹ̀ náà sọ wípé òun ò kí ń ṣọ̀rẹ́ ó lọ́rọ̀ yìí gan-an ó ṣe kí ni ó bomi tútù sóhun lọ́kàn nítorí pé ọ̀rẹ́ lòun mú ẹ̀yin méjèèjì sí i torí pé nígbà tí ìwọ kì í ṣọ̀rẹ́ Ìtẹ̀lẹ̀ kí ló tí ó jẹ́ wípé Ìtẹ̀lẹ̀ ló best ẹ fún wedding ẹ torí Ìtẹ̀lẹ̀ ni best man fún Austin Emmanuel nígbà wedding ní Ìtẹ̀lẹ̀ wá sọ wípé o kì í ṣọ̀rẹ́ òun yìí ọ̀rọ̀ yìí ó ṣe kí ni ó sọ sí ni lẹ́nu ó sì buyọ̀ sí torí kan tóun mọ̀ nípa bàbá ọmọ òun yẹn ọkọ òun ni wípé Ìtẹ̀lẹ̀ ò kí ń fún betrayer ní second chance wípé bóyá ó ní nǹkan tí Austin Emmanuel ṣe fún Ìtẹ̀lẹ̀ tó fi wá di pé wọ́n á sọ wípé àwọn ò kí ń ṣe ọ̀rẹ́ ara wọn ó ní ṣùgbọ́n ìwọ náà bùkù nígbà tó sọ wípé ìwọ ló ṣe kí ni tó ràn yàn lọ́wọ́ tó mú wá sí timeline òwò pé ìwọ ló jẹ́ kó mọ àwọn gbajúgbajà òṣèré lóní jàǹtìrẹrẹ òun dẹ̀ mọ̀ wípé ní ìgbà tí Ìtẹ̀lẹ̀ ṣe ìkómọ àwọn ọmọ ẹ̀ àwọn òṣèré ńláńláńláńláńlá ló wà ń bẹ́ẹ̀ nígbà yẹn kẹ̀dẹ̀rẹ́ Ìtẹ̀lẹ̀ ò tí ì pàdé ìwọ Austin Emmanuel so báwo ló fi jẹ́ pé ìwọ ló mú wá sí timeline ṣe rí pé ọ̀rọ̀ yìí kò papọ̀ tó máa sọ wípé kí Ìtẹ̀lẹ̀ sọ ẹni tó mú òun wá sí timeline òun á sọ wípé Don Richard torí òun ló ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nínú ayé Ìtẹ̀lẹ̀ Don Richard ló lè fọwọ́ sọ̀yà wípé òun lòun mú Ìtẹ̀lẹ̀ wá sí ìdíṣẹ́ tíátà yìí pàápàá òun lòun sọ Ìtẹ̀lẹ̀ yẹn Kọ́lí Oṣó di ìlú mọ̀ọ́ká ó ní ṣó gbàgbé ní Austin Emmanuel ní ìgbà tóun àti ọkọ òun ní àgbọ́nmi sí omi òtó òun sáwá sọ́dọ̀ ẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ ó lò kọ̀ láti ṣe sòkò ń dé bá ní ká yẹrí ó ti dé báwọ náà nìyẹn o bóyá pé o gbé àgbélébú ẹ eléyìí yẹ kó dìjà òun mọ̀ wípé ọkọ òun ò kì í bá betrayer ṣe bóyá ó ní nǹkan kan tí ẹ̀yin méjì ti jọ ṣe fúnra yín tí ẹ sì fẹ́ sọ ọ́ síta tí eléyìí kó dẹ̀ wà nínú ara yín kí ẹ jẹ́ kí oníkálukú kí ẹ jẹ́ kó gbé mú yín padà sẹ́yìn díẹ̀ ìyẹn Aishat Rájí tí àwọn èèyàn ń sọ wípé ó fẹ́ Austin kò fẹ́ Austin fúnra rẹ̀ sọ pé Aishat Rájí ìyàwó òun ni tí òun sì fẹ́ ṣùgbọ́n Aishat Rájí ó gbẹ ẹ̀rọ TikTok lọ ń bá wọn pò ó sì ń ṣépè fún ìyàwó tó bímọ fún Austin Emmanuel wípé tóun bá fẹ́ ọkọ ẹ̀ kí nǹkan kan ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀ kìkì báyìí ọ̀rọ̀ èpè ńláńlá ló ń rọ̀ ó lọ sórí TikTok tí ọkọ àwọn single mother lórí Black Cap mà ló mú wá tí ó gbé wá pé kó wá sọ tẹnu ẹ̀ torí pé àwọn èèyàn sọ wípé Aishat Rájí ó fẹ́ Austin Emmanuel
dáadáa táwọn sì mọ̀. Austin Emmanuel sọ pé òun náà fẹ́ Aisha Raji dáadáa. Ìyàwó Austin Emmanuel tó bímọ fún náà sọ wípé Aisha Raji fẹ́ ọkọ òun, tóun sì sọ wípé tó bá máa gbéra wọn sílé kó gbéra wọn sílé. Ṣùgbọ́n ṣe láìṣà àti Raji tutọ́ sókè tó fẹnu gbà á lórí Black Cap tó bẹ̀rẹ̀ sí ṣépè ńláńlá wípé òun ò fọ́ Austin Emmanuel o, ọ̀rẹ́ làwọn ṣe. Austin sọ pé ilé òun ò rójú, ọ̀nà òun ò ráyè, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń fi àwọn èèyàn kiri ń ta. Òun dẹ̀ ní kó máa kóná bo àwọn tó ń fẹ́ ń ta, òun ò fẹ́ o. Ṣùgbọ́n àwọn èèyàn dúró wípé Aisha Raji a kì í sọ síbẹ̀ ká kú síbẹ̀, ó fẹ́ èèyàn ní ó fẹ́ òun, àkọ́kọ́ testify sí ìwọ sì ní ó fẹ́. Ṣọ́ fẹ́ mú ẹgbàá wọn fẹ́ lù ẹni gbà wípé ṣe ló fẹ́ Austin Emmanuel. Ṣùgbọ́n àwọn táwọn èèyàn máa ṣe kí ni tí wọ́n máa mú sẹ́nu. Fẹ́mi ní you guys have started, ó ní ẹ̀yin people yìí ẹ tún ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń ṣe kọ́mẹ̀ntì wípé ẹ yẹ kí ogun ó sinmi, kó ní kálukú gbé àgbélébù ẹ̀. Èyí tẹ̀ ń sọ yìí ẹ jẹ́ kó ní kálukú lọ rest, àtẹni tán gbéga àtẹni tó gbé rẹ̀ ga, kó ní kálukú ṣe kí ni kó sinmi ẹnu. Dámilọ́lá ní pé Austin pẹ̀lú ìtẹ̀lẹ̀ ẹ̀yin méjèèjì ẹ jẹ́ àsinmi o, kẹ́ lọ sọ. FM Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.